Àwọn agbófinró ń wá ọlọ́pàá yìí o. Ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kàn án. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ẹ̀ka tìpínlẹ̀ Anambra ti kéde pé àwọn wá ọ̀gbẹ́ni Audu Omadefu tí í ṣe ọ̀kan lára ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá nípínlẹ̀ wọn. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra DSP Ikenga Tochukwu ṣe sọ nínú àtẹ̀jáde tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdéé ọjọ́ 6 oṣù kejì ọdún yìí, nítorí ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi ń wá ọkùnrin ọlọ́pàá náà. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò ṣe àpèjúwe bí ọkùnrin náà ṣe rí tàbí àwọn ibi tó máa ń rìn sí, ohun tí wọ́n sọ ni pé kò sẹ́ni tó mọ ibi tí Omadefu wọlé sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n kọ sínú ìkéde ọ̀hún báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ń kéde Inspector Audu Omadefu pẹ̀lú nọ́mbà ìgbaniwọlé 362178 bíi ọ̀daràn apààyàn tí wọ́n ń wá. Iléeṣẹ́ yìí ń rọ ẹnikẹ́ni tó bá wa rí tàbí tó mọ ọ̀nà tá a fi lè mọ ibi tó farapamọ́ sí láti fi tó wọn létí ní àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn jùlọ. Bákan náà ni wọ́n tún fi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alukoro àti ti iléeṣẹ́ wọn sílẹ̀ fẹ́ni tó bá rí afurasí yìí. Wọ́n rọ ẹni yòówù tó bá kẹ́fìn rẹ̀ láti pè sí 0703 919 432 tàbí 0803 933 4002. Wọn kò ṣàì fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé ẹni yòówù tó bá ran àwọn lọ́wọ́ lórí àtìrí ọkùnrin yìí, àṣírí làwọn yóò fi ọ̀rọ̀ náà ṣe. Àwọn kò ní dárúkọ rẹ̀ mọ́. Wọn kò ṣàì fi àwọn aráàlú lọ́kàn balẹ̀ pé ẹni yòówù tó bá ran àwọn lọ́wọ́ lórí àtìrí ọkùnrin yìí, àṣírí làwọn yóò fi ṣe. Àwọn kò ní dárúkọ rẹ̀ mọ́. Mọ̀síkùn lọ̀rọ̀ náà máa jẹ́. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.